أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين، ومكروا ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. adúpẹ́ fún Ọlọ́run Ọba, fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí Ọlọ́run Ọba kó mọ́ ṣàì gba ọpẹ́ wa, kí Ọlọ́run Ọba kí ó mọ́ ṣàì gba ìyìn wa, kí Ọlọ́run Ọba kí ó kún wa nínú gbogbo àdáwọ́lé wa, kí Ọlọ́run Ọba kí ó mọ́ padà lẹ́yìn gbogbo wa. Mo lérò wípé tí ẹ bá wo ẹgbẹ́ kan fídíò mi yìí, ẹ rí i pé mo gbé n tí ń ṣe odidi Al-Qur'an, mo gbé sí ibẹ̀. Kì í ṣe torí nǹkan kan ló jẹ́ kí n gbé síbẹ̀, kí kò sí pé mo gbé síbẹ̀ láti fi ṣe ẹ̀rí ọ̀rọ̀ tí mo ti ń bá bọ̀ àti ibi tí mo bá dé àti ibi tí mo tún bá lọ. Bí èmi Zubairu Muhammad Taofeek Lọ́báníkà tí mo bá ní mi ò fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ tí ń lọ nílùú Ògbómọ̀ṣọ́, kò ṣe jáwọ́ fún mi mọ́. Ká tó wá pé kò sínú àníyàn mi wọ́n fẹ́ jáwọ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ láyé àtayọ̀ malkiyamat. Kódà tí Yunusa bá lọ tán, gbogbo ní ta bá fẹ́ ṣe àbí ta bá fẹ́ sọ lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run kò ní kò lẹ́nu mi, kò sì ní kò lára mi. Tí ó bá wá ṣe pé mo ṣe wá sọ ìmọ̀ bá wá sọ torí ìfẹ́ inú ni Ọlọ́run wọlá Al-Qur'ani tí ń wo ìyẹn, Ọlọ́run bá wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo ègún tó bá wà nínú rẹ̀ kọ́ Ọlọ́run bá kò fi jẹ mí níyà, gbogbo oore tó bá wà mí kí àwọn àrọ́mọdọ́mọ mi kọ́ Ọlọ́run bá kó má jẹ́ kí wọ́n jẹ tán tó wáyé pé ní tòótọ́ nìkan tí mo bá ń sọ, tí mo ń bá bọ̀ àti tí mo bá dé. Mo wá tó ń fi Al-Qur'ani náà mo tó wá fi ń bẹ Ọlọ́run Ọba pé gbogbo àwọn tí wọ́n jókòó ti kábíyèsí lọ́kùnrin lóbìnrin ni lọ́mọdé lágbà ni nílé lóko ni lẹ́yìn odi ni, àwọn ọmọdọ́mọ wọn ò ní mọ ìnira kankan kò ní bá wọn. Ọlọ́run Ọba yóò bá mi jókòó ti gbogbo yín, Ọlọ́run Ọba yóò bá mi kún yín. Ó wù mí gidi gan láti pé kí n dúpẹ́ fún àwọn tó jókòó ti ìlú Ògbómọ̀ṣọ́ dáadáa, tẹ́ fi tẹ̀mítẹ̀mí àti taratara tẹ́ fi jókòó ti ìlú Ògbómọ̀ṣọ́. Ó wù mí gidi gan láti pé kí n dúpẹ́ fún yín, ṣùgbọ́n ẹnu mi kò lè kárí ọpẹ́ fún gbogbo yín. Mo wá fi ọpẹ́ yẹn mo wá fi síwájú Ọlọ́run Ọba pé kí Ọlọ́run Ọba fúnra ara rẹ̀ kó tìka lára fúnra ara rẹ̀ kó bá mi dúpẹ́ fún yín, kó sì bá mi ṣe dáadáa fún yín, kí ó bá mi gbé ọwọ́ yín sókè nínú gbogbo àdáwọ́lé yín. Kò sí irú oore kankan yòówù tí ẹ̀dá bá yóò kó ní òun ní láyé yìí tí ó tún ní níbi tó tún kù sí tí ó ti mọ̀ sọ fún Ọlọ́run Ọba pé ó sì kù sí bí ó kù sí bí gbogbo tó kù sí nínú ọ̀rọ̀ yín Ọlọ́run Ọba yóò bá yín yanjú rẹ̀ ti dáadáa. Èyí tó ti dùn nínú ọ̀rọ̀ yín Ọlọ́run Ọba kò ní fọwọ́ bá ìbàjẹ́ sí. Ọlọ́run wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, yóò sì wọlá Al-Qur'ani, yóò wò títóbi Al-Qur'ani, yóò wò gbọ̀ngbọ̀n Al-Qur'ani tó ṣe sáàrin àwọn ẹ̀dá. Ni mo fi ń bẹ Ọlọ́run Ọba pé Ọlọ́run Ọba kó bá mi ṣe dáadáa fún gbogbo yín àti gbogbo àwọn tó jólùfẹ́ mi lápapọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo fi ọlá Ọlọ́run mo fi bẹ lọ́wọ́ fún yín. Bákan náà mo wá ń bẹ Ọlọ́run Ọba pé bí gbogbo tí ń jẹ́ àpapọ̀ tí ń jẹ́ ibi ègún Ọlọ́run Ọba tó wà nínú Al-Qur'ani pátápátá, gbogbo àwọn tó bá jẹ́ ọ̀tá kábíyèsí, tó jẹ́ ọ̀tá èmi Zubairu Muhammad Taofeek, tó jẹ́ ọ̀tá ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá, gbogbo tí ń jẹ́ àpapọ̀ ègún tó wà nínú Al-Qur'ani bá mi sọ lórí àwọn àrọ́mọ àtàwọn àti àwọn àrọ́mọdọ́mọ wọn, kí wọ́n bá mi fi ṣe ẹ̀san tó pọ̀, kí wọ́n bá mi fi ṣe fún wọn. Kí ló fà á tí mo fi ní mo fẹ́ sọ ilé ìṣíwájú Ọlọ́run Ọba? Tó bá yẹ pé kí n máa yan
irú ìdájọ́ tí mo fẹ́ kọ́nà ọmọ bá mi ṣe fún ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin olórí burúkú tẹ́ ń dààmú Ògbómọ̀ṣọ́, tẹ́ ń dà mí láàmú, tẹ́ ń sì ń dààmú ayé láti máa fi ba ìlú lórúkọ jẹ́, láti máa fi fa ìfàsẹ́yìn sílùú Ògbómọ̀ṣọ́, láti máa fi bà mí lórúkọ jẹ́. Dọ́gbé mo fẹ́ mọ ṣàṣàyàn pé irú nǹkan báyìí ni mo fẹ́ kọ́nà ọmọ ṣe fún yín, máa padà tún jẹ̀bi Ọlọ́run, mo tún dá láìmọ̀ kankan níwájú Ọlọ́run wa. Ìtumọ̀ ni pé mi ò mọ irú nǹkan tẹ́ ń gbà lérò fún mi. Tí mo bá lọ rí béèrè tí ò tó ń tẹ̀yìn rò sí mi, mo tún jìpa ara mi níwájú Ọlọ́run ọba nìyẹn. Ǹjẹ́ kọ́nà bó ṣe ìdájọ́ nìyẹn. Tí mo wá lọ rí béèrè fún tó ju tí ẹ̀yin ṣe sí mi lọ, ọ̀tọ̀ ní tẹ́ ẹ ṣe sí mi, ní tèmi sì lọ rí béèrè fún ni wọ́n ṣe fún mi, tó bá tún jágbára títí yín lọ, Ọlọ́run fúnra ara rẹ̀ ó tún padà tún ṣe ìyà fún mi torí pé change ni yóò fún mi change iṣẹ́ tí mo rán. Nídìí èyí, Ọlọ́run rínú, ó ròde, ó sì rí ọkàn ẹnì kọ̀ọ̀kan wa pátápátá lórí bá ti ṣe ń ṣe nǹkan wa. K'Ọlọ́run wá wọlá àníyàn ẹnì kọ̀ọ̀kan bí kálukú wọn ṣe di ẹrù fún mi, fún ìlú, fún bàbá wa Ghandi, wọ́n ṣe di ẹrù náà ní k'Ọlọ́run bá kọ́ bá wa di nǹkan wọn padà fún wọn. Kí Ọlọ́run bá kọ́ mọ́ jẹ́ kó lé, Ọlọ́run bá kọ́ mọ́ jẹ́ kó dé. Tí wọ́n bá wá ro dáadáa, àdìpèlé ọ̀sán ní ẹ̀san nínú ẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún nínú ẹgbẹ̀rún k'Ọlọ́run bá wa ṣe fún wọn. Ìwọ Ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀. Gbogbo ẹni tó bá ṣiṣẹ́ ẹbí, wọ́n máa ń lọ iṣẹ́ rẹ̀ láre kan torí pé wọ́n kọ́ pé bóyá yóò tọrọ àforíjì. Tí ò bá tọrọ àforíjì, àwọn màláíkà wọn sọ pé ẹ má kọ nǹkan míì ju ẹyọ kan tó ṣe ń lọ, torí kò ní ní forí gbé ẹ̀ṣẹ̀ ẹyọ kan tó ṣe yẹn. Tó bá wá ṣe dáadáa torí pé ká lè bá a dùn nínú, ẹ jẹ́ ká compensate, ẹ jẹ́ ká ṣe ìlọ́po mẹ́wàá àbí jù bẹ́ẹ̀ lọ fún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀. Bẹ́ẹ̀ náà wọn ò ṣe gbà níbi aburú ṣíṣe. Mo sọ ọ̀rọ̀ jáde, ẹ bẹ̀rẹ̀ sí máa ṣì mí gbé, ẹ bẹ̀rẹ̀ sí máa ṣì mí gbọ́. Mo kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ láwọn t'Ọlọ́run ní kí wọ́n tọ́ mi. K'Ọlọ́run bá kọ́ wa mi san gbogbo wọn lẹ́san rere. Gbogbo ẹni tó bá lérò wípé in one way or the other wípé ọwọ́ òun gba ara mi kọjá nínú ọ̀rọ̀ sísọ ni, nínú owó ni, nínú ọ̀rọ̀, nínú ọlá ni, nínú ìwé ni, nínú ìmọ̀, nínú ọgbọ́n ni, Ọlọ́run bá kọ́ wa mi san gbogbo yín lẹ́san rere. Kí ni nǹkan tí mo kọ́ tó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu, tó jẹ́ pé tó sì lórí inú púpọ̀ jù? Òun ni wípé wọ́n kọ́ mi wípé tí wọ́n bá sọ fún mi pé orí mi ò dá, àbúrò yẹ́yìn padà kí n sọ pé ó sì lè mọ́ sọ pé orí mi ò dá. Aburú ńlá gbà ni. Èmi ní kí n lọ rí wá gíláàsì kí n wá wo ara mi nínú gíláàsì, kí n wo lọ níwájú, kí n wo lọ ẹ̀yìn, lè rí ẹ̀yìn, kí n wá sí kẹ́lòmí ọba mi wo. Tọ́ bá ní kò sí ní tó mú pàkọ́ mi, kò sí ní tó mọ́tò kò mú sí, mo sì wá wo iwájú mi náà kò sí ní tó mú. A jẹ́ pé ní tó wí hùn ìní nǹkan ṣe. Tó bá jẹ́ pé ní tòótọ́ ni ò bá sì dá, bóyá ó ti ń bẹ́jẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan lára mi tí mo ti forí kọ́bì kan tí mi ò mọ̀ tí wọ́n ń bẹ́ẹ̀jẹ̀, kò dá náà nù. Tẹ́nìkan bá mi rà, kí lẹ ṣe tó rí fi bó ti ṣe wá rí? Èmi ni màá ṣe wá sọ fún onítọ̀hún pé tán, kó onítọ̀hún kó dákun kó má bínú o, wípé mo ti rí ibi tí ò dá níbi orí mi, màá wá ṣe àtúnṣe ibi tí ò dá níbi orí mi yẹn. A jẹ́ pé ní tó bú ni pórí mi ò dá, ó ní nǹkan tó rí tó fi ní orí mi ò dá. Kí ni kí mo fẹ́ fà jáde níbi ni pé ká má ṣe kánjú ṣèdájọ́ lórí àwọn tó bá sọ ọ̀rọ̀ aburú sí wa. Àwa ni ká má jẹ́ kí ìwà aburú kó padà gba ara wa jáde lópin ìgbà tá a bá ti mọ̀ pé àbá ṣaburú. N tó bí ọ̀rọ̀ yìí ó ní wípé mo wà ní hospital, mo gba ìpè láti ilé látọ̀dọ̀ bàbá tó bí mi. Àbúrò mi ló pè mí, ó láwọn kan nínú ilé wa wọ́n ní
nínú ilé Lọ́baníkà pé wọ́n lọ rèé bá wọn. Wọ́n ní mọ́gàjí ilé Lọ́baníkà ń lọ rán àwọn láti pé kán lọ rèé sọ wípé èmi ń bú àwọn wípé àwọn ò sí lẹ́yìn ọba, pé àwọn ò ṣe ti tọba. Kí ló lè bí bẹ́ẹ̀? Kíní kankankan. Nínú ariwo tá à ń jọ kí mọ́ra wa lórí fóònù pẹ̀lú àwọn àbúrò mi àtàwọn bàbá tá à ń jọ sọ̀rọ̀ nínú ilé, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú bínú, tí mo fi ń sọ̀rọ̀, àwọn nurses yẹn àtàwọn doctor wọ́n padà advice mi kí lọ ṣe sùúrù pẹ̀lú condition bára mi ti ṣe rí. Nígbà tí mò ń sọ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ fún bàbá mi lórí fóònù, ọmọbìnrin kan dúró síbẹ̀, ó ń gbọ́ wa, nọ́ọ̀sì ni. Ó ṣe bú sẹ́kún nìyẹn tó ń sunkún. Bàbá, kò yẹ ká tún máa fọ̀rọ̀ ìlú yìí kán máa fi dà yín láàmú báyìí. Àwọn tó ń rojọ́ yín kálẹ̀ káàkiri sáwọn gan fúnra ra sọ́jọ́ orí wọn ò tó láti pé kán parí ọ̀rọ̀ ni. Ní kó mọ̀ wọ̀rí, a ó jọ bára wa níbi tó gbé jẹ́ ká ti bára wa. Mi ò wá burúkú kankan fẹ́ni kankan. But mo fẹ́ clear níbí ni pé mò ń sọ fún gbogbo ẹni tó bá mọ̀ pé mo bá ṣẹ̀ wọ́n tí kò lè pe èmi gan fúnra ra mi kó fẹjọ́ mi sùn. Tó wá ní ó dàbí ẹni pé ó dìgbà tó ń bá dọ́dọ̀ bàbá mi kó tó fẹjọ́ mi sùn. Ẹni bí ni ẹ́. Ǹjẹ́ onítọ̀hún ọmọ mi ò rí lójú, mo fi gbogbo ẹnu sọ ní ìsìn pé ẹni burúkú ni ẹ́, ẹni bú, ẹni bí, ayé àti ọ̀run ni ẹ́. Ẹ̀yin yẹn gbogbo ẹnu mo fi ń sọ o. Bí agboolé Lọ́baníkà ti ṣe tó mi ò kí ń sọ ọmọ àlè nínú Lọ́baníkà o. Lọ́baníkà yẹn gangan ìtàn tí ń jẹ́ Lọ́baníkà gangan orúkọ tí ń jẹ́ Lọ́baníkà gangan ẹ̀jẹ̀ rẹ̀ lójú tì yín tẹ̀ ń bá tẹ̀ ń wò yìí. Pẹ̀lú ògo Ọlọ́run ọba, ẹni tó sọnù ilé ẹni Lọ́baníkà. Ẹ tún lọ rí béèrè ìtàn yẹn fáwọn tó kù láyé lágbà kí wọ́n tú fún yín. Nínú ẹni tí ń gbàlúlẹ̀ tàbí tó gbàlúlẹ̀ ní làwọn òbí títí wá jẹ́. Mẹ́rin là ń kọ. Títọ́ wọn ti kábíyèsí náà fẹ́ ọ̀kan kún tó jẹ́ bá mu. Bàrìbá kan náà jọ ni wá. Nígbà tó ogun dojú ogun, wọ́n pe àwọn òbí wa láti wá ja ogun. Wọ́n ja ogun, wọ́n ṣẹ́gun. Wọ́n fẹ́ máa lọ. Baálẹ̀ nígbà náà tí ṣe Ṣọ̀ún. Wọ́n kún tí ìmọ̀ sọ wọ́n ní Ṣọ̀ún. Wọ́n fi ń jẹ́ baálẹ̀. Àwọn náà ní kí wọ́n àwọn ọmọ wulẹ̀ tí ìmọ̀ padà. Ìwọ tó ọjọ́ mọ́ bàbá mi tó jẹ́jẹ́ mi, tó bá ó níwọ náà lọ báyìí nísìn. Àwọn ta ni ó tún kù pẹ̀lú mi bá délẹ̀ tán. Màá fẹ́ kó wà pẹ̀lú mi nítòsí láàfin. Náà bulẹ̀ fún wa níbẹ̀ yẹn. Ó fi ṣàbúlé. Nínú àwọn tán bá kábíyèsí jagun, Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ jagun. Òkúnmọ́lá wà ńbẹ̀. Igun Akínsanmí wọ́n wà níbẹ̀. Ahmadu ní ti bàbá tiwa. Àwọn náà kọ́kọ́ wà. Òkè Elérin ẹni gbogbo àwọn lọ́dẹ tí wọ́n pàdé tí wọ́n jókòó. Ìtàn eléyìí kò yàtọ̀ ní gbogbo àgbáyé tí mẹ́ni tí ìsọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mọ̀ yín. Ṣùgbọ́n Ọlọ́run ò ṣe àwọn òbí títí wa ní ọlọ́mọ púpọ̀. Ọlọ́run ṣe wọ́n lóyìnjọ púpọ̀. Nígbà tó dórí tìrú bàbá ti tèmi la bẹ̀rẹ̀ sí mọ kẹ̀pá kárì láńtà láti bẹ̀rẹ̀ sí mọ tó níwọ̀nba. A ò tán tìdítìdí wá síbẹ̀ torí Bọ́lá bá ṣe wọn. Ẹ lọ rí tú dáadáa. Ìyá tó bí bàbá mi.
ìyá tó bí bàbá tó bí mi, ìyá tiwọn ẹ̀jẹ̀ inú ilé Atọ́yọ̀tẹ̀ ni, ọmọ inú ilé Atọ́yọ̀tẹ̀ ni wọn. Lágbóodò tẹ́ ń wí ẹni tó jẹ́ àbúrò fún bàbá Ahmadu tá ń wí lóbìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ wọnú ilé níbẹ̀ yẹn àkínsàlejò. Ọjọ́ mi ò wà tá a sọ ìtàn báwo ló ṣe jẹ́, wọ́n fi distance ara wọn síra wọn lórí ká sòdodo ká sì dúró ti ìlú lọ́jọ́ náà lọ́hùn ló bí distance yẹn níwọ̀n bá ń gbà náà. Tí bàbá ẹ̀ bá ti wá ṣe fàájì tó bá ti pọ́ tí ń tó mọ́ gíríbù lọ, wọ́n pa wọn lọ sílé. Àwọn ọlọ́dẹ yìí kò mọ̀ kí ló dé kí ní kan lójú. Ṣé mọ̀ pé ibi tí wọ́n bù fún wọn nínú ilẹ̀ tán bù táwọn ẹ̀gún mẹ́tẹ̀ẹ̀ta yẹn jọ ń lò gbayawu nú ibi tán ń pè lọ́jà tán ń pè ní ilé lọ́ba níkà ní ìsìn, àwọn gbágun náà ni gbogbo bẹ̀yẹn wọ́n bu àárín yẹn fún wọn gẹ́gẹ́ bí bàbá baálẹ̀ kápẹ́sọ̀hún ìsìn tó bù fún wọn tí wọ́n ń gbé Akínsanmí Òkúnmọ́lá Ahmadu lákọ́kọ́. Òkúnmọ́lá Akínsanmí tẹ̀lé wọn tó ẹgbẹ́ bẹ̀yẹn ni wọ́n bù fún wọn. Àwọn tó wá jẹ́ gbágun wọ́n wà lẹ́kùn tí wọ́n lẹ́gbà wọlé sínú agboolé ọ̀dọ̀ títí wa. Ojú ọ̀nà lẹ́kùn gbágun ni wọ́n gbà wọlé. The main door ilé tó kọjú síbi terminus ló kọjú sí town hall yẹn. Nígbà tá a tó jọ sọ̀rọ̀ pẹ̀lú bàbá mi lẹ́nu èyí tí mo lọ tí mo dé, wọ́n ń sọ wípé nínú ìtàn nígbà tí àwọn gan náà fi sọ ọ̀rọ̀ nípa lẹ̀kùn yùn, bàbá tó bí bàbá àwọn tó sọnù ilé yẹn ní lọ́ba níkà gan náà dé bá lẹ̀kùn yẹn ni pé lẹ̀kùn yẹn gan ti lé lọ́gọ́rùn-ún ọdún nígbà náà. Lẹ̀kùn yẹn náà ló sì tún wà ń bẹ̀ dì sí. O lè faramọ́ o lè mọ́ faramọ́ wàhálà tiẹ̀ ni ẹ. My daddy is still alive. Wọ́n sì ti ní 110. So kí ni mo fẹ́ fà jáde ni wípé àwọn wàá sọ fún wọn pé kò ní bójú mu kí n ṣẹ̀ṣẹ̀ délé kí n ṣẹ̀ṣẹ̀ lọ́rẹ̀ mọ́ kanlẹ̀kùn pé bá mi ṣílẹ̀kùn mo ti dé. Torí àwọn tí wọ́n fẹ́ kanlẹ̀kùn ọ̀dọ̀ wọn yìí àwọn ogun ọba ni, ká mọ̀ mọ́ dà wọ́n láàmú lẹ́ẹ̀dẹ̀ wọn. Èmi lọ́ba níkà mi ò lè dúró dọ́dọ̀ yín dìlẹ̀ sùn. Tí wọ́n bá ti wá dìde pé mo ti fẹ́ mọ́ ọ lọ́ngbà tó di pé fàájì ti ń dé pé gbogbo ọjọ́ tó wá ti ń gbà mo ti ń lọ nípa ọ̀rọ̀ rẹ tó bẹ̀ kọ́ mọ́ lọ lọ́ba níkà. Òun lọ́ba níkà kò ní pẹ́ lòdì. Èyí tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ní lọ́ba níkà nù. Ẹni tó bá tún wá ní ìtàn míì lẹ́yìn rẹ̀ kó mú jáde. Àmọ́ nínú tí wọ́n kọ́ àwa nínú ìtàn kìí ṣe pẹ́ lómi ló pa fún mi, bàbá tó bí bàbá mi ní ẹnu wọn sí mi tá a jókòó. Kìí ṣe pé jọ́kàn kìí ṣe méjì kìí ṣe mẹ́ta lọ́pọ̀lọpọ̀ ìgbà tán mọ́ sọ. Ọmọ ọlá ni yín o, ọlá lè dé o, gbogbo ń tán bá ń ṣe ní tọlọ́ba nílùú ẹ ò gbọ́dọ̀ mọ́ ṣe tọba o. Tán bá fi gún yín pé oyè kan bẹ́ńkẹ́ kí ní kan bẹ́ńbẹ́ láàfin kẹ́ tẹ́ bá fẹ́ pẹ́ lọ́rẹ̀ gbà ẹ ò gbọ́dọ̀ bá wọn du oyè àfin o. Adéṣekíní kì í ṣe orúkọ yín o, àwọn tó ní adé o, ẹ kún wọn lọ́wọ́ ni o, gẹ́gẹ́ bí àwọn òbí tiwa náà ṣe kún wọn lọ́wọ́ nígbà tó gún dé. Ẹ ò sì gbọ́dọ̀ wá ìṣubú fún ìlú Ògbómọ̀ṣọ́. Àárín yín síbòmí o màmú nílùú Ògbómọ̀ṣọ́ yìí o ìkan náà ni wá o, ẹ ò gbọ́dọ̀ wá ìṣubú fún. Ìntẹ́mi yìí dúró lé lórí ni tí ò fi jẹ́ kẹ́yìn olórí burúkú orí mi múnú torí orí òdodo tí mo ti gbọ́ lẹ́nu àwọn tán bí mi ni mo dúró lé lórí. Irrespectful of whoever is on the throne, igun yòówù tó bá ti jẹ́ pé
ọba Ògbómọ̀ṣọ́ ni ìran tí wọ́n gbọ́dọ̀ lòdì sí. èyí tó bá ṣe ó jípa ara rẹ̀ ní o tara ẹ̀ ló ṣe. bẹ́ẹ̀ lómi ìbá ṣe ó lè pé òun ọ̀gbọ́ èmi fetí tèmi yìí gbọ́ lọ́dọ̀ bàbá tó bí bàbá tèmi tí mo bá wọn ṣe tọ́pọ̀ dáadáa níwọ̀nba àgbà tọ́lọ́ ní kájọ lò pẹ̀lú wọn. bàbá wa Ghandi kí wọ́n tó di ọba Orúmọgẹ̀gẹ̀ kábíyèsí o kábíyèsí o kábíyèsí. a rí nínú àwọn èèyàn wa tí wọ́n ń gbé ìpolówó wọn wá sórí pílátífọ́ọ̀mù wa pé ẹni tí ó wù wá kó jẹ ọba ni. àwọn ẹlòmíì tún wọ́n gbé tí wọ́n wá àti kíní àti kejì àti gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n gbé wá sórí pílátífọ́ọ̀mù gbogbo rẹ̀ pátápátá ni mo ní wọn gbọdọ̀ gbé sórí pílátífọ́ọ̀mù mọ́ Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. brọ́dà wa kan bẹ tó yẹ pé ẹ̀ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni mò ń gbá yọ táwọn èèyàn mi ò tó padà bá mi sọ̀rọ̀ tó máa tó dá wọn padà lórí wípé mo ní wọn gbọdọ̀ polówó ọba kankan lórí Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum. ẹni mi kan bẹ ó bá débi pé lásìkò ìgbà náà irọ́ ni òótọ́ ni pé bàbá wa Ghandi tó máa wá àwọn fẹ́ kí n pẹ̀lú kájọ lọ rí ríra wa kíní kankankan yóò wù wá yóò wù àwọn tá a bá lè ṣiṣẹ́ tọ́ ọ̀rọ̀ bàbá wa Ghandi kájẹ́ ká máa gbé sí wọn létí lẹ́ọ̀kọ̀ọ̀kan àwọn èèyàn létí mo ní no ní ọgbà mi ò sì ní campaign fọba kankan pé eléyìí ni ó ṣe eléyìí kọ́ ni ó ṣe mi ní attack anybody. ẹ̀jẹ̀ kan náà ni gbogbo wọn ìkà kan náà ni wọ́n mi ò gbọ́dọ̀ bá wọn dá sí. àmọ́ gbogbo bí tó bá fì sí lẹ́sẹ̀kẹsẹ̀ ibẹ̀ ni mo wà. lọ́jọ́ tí wọ́n ti mú bàbá wa Ghandi ọjọ́ náà mo ti tẹ̀lé ọ̀rọ̀ bàbá tó bí bàbá mi. tọ́ba òun làṣẹ ń sì gbọ́dọ̀ sí ti tẹ̀lómì mọ́. gbogbo tẹ̀mítẹ̀mí taratara mi láti agbárí mi dá àtẹlẹsẹ̀ mi ni mo fi ṣe ti kábíyèsí. ntọ́lọ̀ dámọ́ wa nìyẹn. ó yẹ ti dandan ká afẹ́ o akọ̀ gbogbo ọlọ́run bá ló ṣe bẹ́ẹ̀. tó bá ń ṣe tí ò dáa láàmú sọ fún ẹni tó bá jọba pé tẹ́ ń ṣe yí ò dáa á sì mọ̀ pé gbogbo òbí ló mọ̀ pé kò dáa. èwo leléyìí ń ṣe lọ́wọ́ ní ìsìn tí ò dáa tí à ń fi gbógun tì wọ́n. mo wá sọ kínní kan ibi tí mo lọ gan nìyẹn tán fi ń fẹjọ́ mi sùn kálẹ̀ káàkiri. mo ní gbogbo àwọn mọ́gàjì tán pera wọn ní mọ́gàjì nísìn. Ògbómọ̀ṣọ́ ọmọ kínní kan ní pé mọ́gàjì pé ẹnìkan ń gbọ̀n káàkiri pé àwọn mọ́gàjì kan wà níbì kan àwọn ọmọ ọba kan bá níbì kan wọ́n gbọ̀n kan mo ní Ògbómọ̀ṣọ́ ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀rọ̀ Yunusa ló di pa ń sọ pé mọ́gàjì débì kan mọ́gàjì wà níbì kan tó pé kálukú wọn náà ń lo agbára rẹ̀ gẹ́gẹ́ bí veto power rẹ̀. kí sì ní ìtumọ̀ mọ́gàjì? kí ni wọ́n ń pè ní mọ́gàjì? ẹ béèrè wò láwùsá kí ni wọ́n ń pè ní mọ́gàjì? ìmí nígbẹ́ni tó lè rólé àrólé ọba ni kìí sọba. ìtọ́ba pé wọ́n bá ń pè mọ́gàjì ní Hausa wanda zai iya cin gadon mutum na farkon wanda zai iya cin gado ẹni àkọ́kọ́ tí ó lè jẹ ogún èèyàn ni wọ́n ń pè ní mọ́gàjì. tá a bá fi sáàyè wípé ẹni tí ń sojú ìdílé tí ọba lè kàn tí wọ́n fi lè jọ jókòó lọ rí mọ́ ọjọ́ ṣe mọ́ràn ọmọ bàbá kan náà ni wọ́n. àmọ́ gun bíi ló ti ń bọ̀ wá bọ̀ọ̀dá yín lágbájá sẹ́yìn pé wà àwọn ọ̀dà ní tó ṣẹlẹ̀ lóko níjọba ẹ̀ tó ṣe kíní tó ṣe kíní tó ṣe kíní wọ́n bá wọlé tó bá dá náà tó bá ṣe dáadáa gbogbo wa náà lájọ jàǹfààní rẹ̀ àníjọ jàǹfààní rẹ̀ tí wọ́n jọ gbé yẹ̀wò láàrin ara wọn kó wọn tiẹ̀ tó bẹ́ẹ̀ igun kan ọdún àrò lọ́ba kan ni àwọn wọn lọ rí ṣe láàrin ara wọn ìyẹn mẹ́ta ni mẹ́rin ni méjì ni èyí tán bá rí pé lọ́ba kan ìní wọn mú wa sáàrin àwọn tán pè ní mọ́gàjì tán rólé. àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fi àlùbáríkà sí kán tó ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹni tá à ń wí yìí
lọ sí ọ̀dọ̀ àwọn afọbajẹ. Èyí tó bá jagbára àdílé lọ ní máa fi ka àwọn afọbajẹ pé ẹ jẹ́ ká lọ rèé máa dìbò eléyìí la mú eléyìí kọ́ la mú láàrin ara wọn, láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ mú wá yà báwọn méjì tẹ bá mú wá. Bọ̀tán bá ti parí rẹ̀ nínú ilé wọn ò lágbára kankan mọ́, gbogbo àwọn afọbajẹ yẹn ò lágbára kankan mọ́. Iṣẹ́ tí wọ́n nìyẹn, wọ́n rólé ibi tán ti bí wọn ní ibi tán gbé ti ń jọba. Kì í ṣe pé àwọn ni wọ́n ń sọba lọ́wọ́. Bí ti ṣe máa rí nìyẹn. Tó bá sì tó bá ti ṣe é tó, wọ́n lè fi ọjọ́ orí tó ìjókòó, wọ́n sì lè fi ìdílé wo ní ọkàn lẹ́yìn ìdílé yìí, igun wo ní ọkàn lẹ́yìn ilé yìí fi tó alága àjókòó. Ẹnu wọn sì gbọ́dọ̀ kò, torí pé gbogbo wọn ọ̀rọ̀ bàbá kan ni wọ́n jọ ń sọ. Wọ́n lè ya ọba kankan ọmọ bàbá kan ṣoṣo ni wọ́n. Ẹnu wọn ó gbọ́dọ̀ kò ní lórí ọ̀rọ̀ ìlú tó máa ń fà láàfíà fún lù. Tí wọ́n bá ya ọmọ ọkọ, gbogbo ẹni tó bọ́ lọ́rùn bá ní kó ti wà lórí ipò òun ni bàbá wọn, tí nǹkan kan gbọ́dọ̀ mú. Mo wá nífura, èmi nìkan kọ́, lọ́pọ̀lọpọ̀ nínú ìlú la nífura wípé gbogbo ń tẹ́rí tó ṣẹlẹ̀ sí wa nílùú tó fi débi tá a dé yìí, látìgbà tí àwọn mọ́gàjí ti dúndò wípé àwa náà alágbára ni nílùú, a lè sọ, a lè kọ̀, àwọn kan náà kọ́ wọn láti lò bẹ́ẹ̀ nígbà náà, bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mo fi sọ. Ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn tẹ́mi torí rẹ̀ rojọ́ mi kálẹ̀ káàkiri, mi ò change ẹ̀. Ìntẹ́ lè ṣe ní pé mo bá ti wọ Ògbómọ̀ṣọ́, màá sọ fún yín pé mo ti wọ Ògbómọ̀ṣọ́, ẹ pè mí kájọ kóra lọ sọ́dọ̀ àwọn olóyè ìlú. Kò tí ì kan kábíyèsí kí n sọ tẹnu mi, kẹ́ ẹ sọ tẹnu yín, kí n máa mú àwọn ẹ̀rí mi wá lórí yín, ẹ máa mú ẹ̀rí tí wá lórí mi. Tí àwọn olóyè ìlú bá wá sọ fún mi, bàbá ààrẹ àgò tá bá sọ pé lórí ìjókòó wa yóò ìta conclude pé lọ́ba níkà ó jẹ̀bi tó ṣe yìí, in tó fi tánràn rẹ̀ nìyí, wàláhì dédé ara mi ló ṣe. Tí ó bá wá tẹ́mi lọ́rùn ni màá wá appeal, ẹ wàá gbé mi lọ sọ́dọ̀ kábíyèsí, tí kábíyèsí bá sọ ló final, táà ní wẹ́yìn wò mọ́. Mo lẹ́yìn ọmọ ọba tẹ́ pera yín ní mọ́gàjí tán lò yín ní mọ́gàjí tẹ́ pé yín ní mọ́gàjí, ẹ ò ṣe dá fún kábíyèsí. Gbogbo yín kò tí ì sẹ́kan nínú yín tí ó ti ipò yìí kóòtù ní one way or the other lórí ọ̀rọ̀ ọlẹ̀. Àwa la nílẹ̀ yìí, ẹnìkan kọ́lé sírí ẹ̀, ẹnìkan talẹ̀ kò jẹ́ á mọ̀, ẹnìkan ṣe kíní lágbáyà lọ talẹ̀ ẹlẹ́yìn mélòó ni èwo nínú yín ni ò tí ì kórí bọ kóòtù lórí pé wọ́n ń jà lórí ọ̀rọ̀ ọlẹ̀, wọ́n lórí gbalẹ̀ ẹnìkan, wọ́n gbalẹ̀ ẹnìkan. Ṣé mọ́sálásí yìí ṣe property bàbá yín? Ẹ dá mi lóhùn, ẹ̀sùn gbogbo ayé sì fẹ́ gbọ́. Ṣé mọ́sálásí yẹn ṣé kìí ṣe property bàbá yín? Àwa yìí akúnyín lọ́wọ́ ni, a ò láṣẹ lórí ẹ̀. Àṣẹ tí yín lọ kọ́kọ́ ṣáájú tó ní property bàbá títí yín ni. Àwa sì ń jìjàdù pé nǹkan bàbá yín la ò fẹ́ kó bàjẹ́. Kí ti tẹ̀sìn ó tó wá wọ̀, mo wá ní ẹ ò ṣe dáa. Àwọn tá a kàn lè sọ pé wọ́n kú iṣẹ́ níwọ̀nba ni nínú yín méjì ni. Èmi personally lọ́dọ̀ tèmi o, mo ríṣẹ́ ọwọ́ Ọdún Àrò, mo sì tún rí ti Bọ́láńtà. Mi ò change ohun, mi ò change tí mo sọ. Mi ò ní sọ fáwọn èèyàn online báyìí lórí kíní báyìí, mi ò ní sọ fún wọn báyìí online. Tẹ́ ẹ bá pè mí lẹ́jọ́ síwájú gbogbo àwọn olóyè, màá wá sọ tí gbogbo yín ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Lọ́tọ̀ọ̀tọ̀ ń tẹ́ ẹ ṣe lórí ìrìn àjò yìí àti ń tẹ́ ẹ ṣe lórí kábíyèsí. Màá sọ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ń tẹ́ ẹ ṣe lórí ìlú.
èwo lè wọ́n ṣẹ̀ṣẹ̀ yẹra yín wọn láwọn kan lọ rí fẹjọ́ mi sùnmọ́ yẹn lágbájá ń bú mi, lágbájá ń sọ̀rọ̀ pé mo ní mi ò ṣe ti kábíyèsí. ṣé rọ́ ni? ṣe ti kábíyèsí lẹ̀ rí mọ́sálásí gbalẹ̀? ìhàlẹ̀ tẹ́fẹ́ máa halẹ̀ lé lọ́ba ní kan ṣẹ́lẹ̀ halẹ̀ rú rẹ̀ sí Yunusa, ṣé ẹ tó bẹ̀ kẹ́ halẹ̀ sí Yunusa? ẹ búra, ẹ fọlálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kẹ́ fi búra. tèmi pẹ̀lú yín bá jọ pàdé, àjọ kọ́kọ́ gbé ẹ̀sìn, àjọ kọ́kọ́ gbé tìṣẹ́gbẹ́ kan báyìí. tàbá gbé ẹ̀sìn tán ká kọ́kọ́ ṣe tọmọlúàbí, ká tó wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe abínibí, ká yípo àbátálẹ̀ méje ká mọ fìgégùn fúnra wa. pé bá ṣe yí náà ní kí nǹkan wọ́n mọ̀ dàrú mọ́ wa lọ́wọ́ tá a bá fi purọ́ tó bá yẹ pé ní tòótọ́ bá ní mo bá sọ àbí rọ́ ń bá pa, àbí mo bá pa mọ́ yín tẹ́ bá dúró ti kábíyèsí. tá a bá ti wá parí eléyìí, ẹ̀yin tó bá jẹ́ kìrìsìtẹ́nì ó wá gbà fún Jésù nínú yín lẹ́sẹ̀kẹsẹ̀, bóyá yóò ṣàforíjì yín èpè àbẹ́gùn tẹ́ bá ti ṣe fúnra yín, ẹ wá ẹsẹ̀ wá sọ pé ẹ ti gbà fún Jésù, ẹ wá gba Bíbélì, ẹ wá tó fi búra. èmi náà wá ẹsẹ̀ tó wá ẹsẹ̀ wá ṣe wọ́n ń ká àwọn àyè wà ń bẹ̀ yẹn, kó dàbẹ́ ní gbà kọ̀rọ̀ bìkan tí màá sáré gba mi ṣe wọ́n ń ká fúnra ara mi, tàbí tẹ́ máa fà tí ó wà bá mi ṣe wọ́n ń ká tí máa wẹ̀ sí ìsìlámù. màá wá ẹsẹ̀ wá tún Kùránì gbé lójú gbogbo ayé, màá wá ẹsẹ̀ wá búra pé àná kùrọ́ ni yín ẹ̀ṣọ́ ti kábíyèsí ló jẹ́ kí ló débi tó dé. change ọ̀rọ̀ mi, màá wá sọ bẹ́ẹ̀. ẹ̀yin tára ń kán tẹ́ ń lọ, mi ò tí ì pariwo yín jáde ni o. nínú àwọn ọmọ yín ẹ̀rí wà ń bẹ̀ ẹ́ láàfin tán máa wá kò mí pé kí lè ní sí tún ṣe lè sí tí mi ọ̀gbẹ́nu kò lórí ọ̀rọ̀ Yunusa. wọ́n sì lọ́mọ ilé ọba làwọn. ọ̀kan bú mi títí tí wọ́n á jọ apára rọ́fẹ̀ lé wa máa fi ka lọ̀ mí nímú, ẹ̀rí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. voice note tó ṣe nígbà náà tó fi pè mí tí ń fi bú mi ó wà ńlẹ̀ tí mo fẹ́ gbé fún kábíyèsí, tó ti jẹ àǹfààní lára kábíyèsí yìí, tí sì ń bá ọ̀tá kábíyèsí ṣe wípé a ṣe sọ̀rọ̀ nípa Yunusa lẹ́nu ìgbà tí kábíyèsí ṣe ó ti jẹ àǹfààní lára kábíyèsí, tó sì tún wá ń bú mi pé èmi ṣe lè máa bú Yunusa, àwọn nìkan gbẹ́nu kò kí n gbẹ́nu kúrò. wàláhì òun pẹ̀lú ọmọ mi àkọ́bí mi, they should be of the same age lẹ́ni tí mo wí. wọ́n mi ò fi lẹ́sìn níjọ́ náà gbogbo ṣe bú mi. apárára àtàwọn èèyàn bíi méjì lè jẹ́rìí sí. ìjọ tó kan nínú wọn tó jóbìnrin tó bẹ̀rẹ̀ sí mọ́ bú mi ní géètì, gbogbo àwọn tó wà ní géètì ni wọ́n ń rí. mo kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ni pé mo fẹ́ jáde pé wọ́n dàbí ariwo, mo kàn tún wo ni. ó bú mi tán, mi ò fún lẹ́sìn, ó tún lọ sáàrin àwọn èèyàn tó sọ wọ́n ń bú, òun yẹ̀yẹ́, òun ṣe kíní ẹ̀ ní ó sọ̀rọ̀. Allah ní ó fojú oko ọ̀lẹ ní ó padà fi hàn. ìjọ tọrọ ọba bọ yóò bọ, torí mo fẹ́ pè yín lọ́kọ, máa pè yín lẹ́jọ́ rẹ̀ lọ́tọ̀ ni níwájú kábíyèsí tálálẹ̀ ìlú Òjúgbùmọ̀ tá a fi búra. the same àwọn èyí iná ń fò káàkiri láàrin títí ní ara ààfin. ẹ̀rí yẹn náà sì tún wá, kẹ́jẹ́ sọ fún kábíyèsí kọ́lọ́, kẹ́jẹ́ sọ fún kọ́lọ́ rí mọ́ palẹ̀ mọ́. kódà àwọn ní ìwé ti jáde, ìwé ti wà lọ́dọ̀ local government chairman ní ìsìn, kọ́kọ́ wá kà sí wọn létí ni Ṣọ̀ún ti lọ. wàláhì làzim suma billahi lazi la ilaha illa huwa, wàláhì làzim suma billahi lazi, mo fi alukurani tí mo gbé síwájú mo fi búra fún yín. ọlọ́run gbọ́ bá ga pẹ̀ láwọn tọ́ga àwọn eléyìí tó kọ́kọ́ tú aṣọ sókè tó mọ ju gbogbo ẹ̀ sókè láàrin gbogbo àwọn ọkùnrin tó mọ fún sókè, tí wọ́n ń jẹ nǹkan tí wọ́n mú. kábíyèsí inú ẹ lọ rí bí wọ́n lè pèsè mo tí ìdéńjọ́ kan kémi pẹ̀lú wọn tọrọ bá pàápọ̀ pẹ̀lú képe lágbájá dà làkásìgbẹ̀ ọ̀darí ilẹ̀ yín mọ́ nísìn, máa ṣí fúrọ̀ yín síta fáyé ní òní ṣí sọ́dọ̀ kábíyèsí, máa ṣí sọ́dọ̀ gbogbo ayé ni. pẹ̀lú ìtẹ̀tẹ̀ tó lọ rí ṣe yìí, máa ṣí fúrọ̀ yín fún gbogbo ayé ni. ẹni tó kí mi bá rí kọ ọmọ rí tí kò invite mi sí freedom ọmọ rẹ̀ rí, kò wá bí kó mọ̀ mí rí mi ò lọ bí tí ẹ̀ rí, kò ṣe freedom ọmọ kí n lọ sí bẹ́rí àwòṣe wòlíì mọ̀ lọ́dọ̀ mi kó ṣe kí n ṣe lọ́dọ̀ rẹ̀ ká nǹkan kọ̀ pàwápọ̀ pẹ̀lú ẹ̀ rí. bàbá mi ti wà ń bẹ̀ more than 40 years kò wá kí bàbá mi rí. ẹ wá torí ọ̀rọ̀ lu ẹ wá gbé ẹjọ́ mi lọ rèé bá bàbá mi at this hour láti pé kán lọ ẹ ò mú búrẹ́dì dání lọ, kìí ṣe pé bí ń pa wọ́n o, ẹ ò ra nǹkan tí ìdání, kìí ṣe pé wọn ò rí nǹkan jẹ o. wípé bàbá àti ẹ̀wò tọ́jú orí yìí ni ó ti pẹ́ta wá kí yín la nìkan nígbà tójú wọ́n fi ń rí everything brightly, ẹ ò lọ síbẹ̀.
ṣọ́ wá sí nǹkan mẹ́mọ́ wọn camouflage ara yẹn wọn lọ lágbájá ń bukí lẹ wá mọ̀ pé ìgbà náà lẹ tó wá mọ̀ bàbá mi ní bàbá yín nínú ilé yìí pé lẹ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ìfẹjọ́ mi sùn alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àti ilẹ̀ inú ilé lọ́ba níka yóò dá láàrin mi pẹ̀lú yín tó bá pé rọ ni mo máa ń pa máwọn tí mo ń sọ̀rọ̀ nípa wọn. alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ àtàwọn tó pilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ yóò dá láàrin mi pẹ̀lú yín. mo mọ ẹ̀tàn jẹ́ tá fi ṣe fún mi nírìn àkọ́kọ́ tá fi pè mí tá fi ní kí n wá jókòó wọ́n ló ń bú kábíyèsí wọ́n ló ṣe voice note tó fi bú kábíyèsí èmi ọ̀dà ọwáyé bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ tó bá yóò slip of tongue ẹ foríjì mi wọn ò play rẹ̀ fún mi òun ẹ foríjì mi bẹ́ẹ̀ play rẹ̀ fún mi ní ìsìn náà ẹ foríjì mi ni kódà kẹ́ lè bá a mọ̀ wípé gbogbo tẹ̀mítẹ̀mí ni mo fi tọrọ àforíjì ọ̀rọ̀ yùn ẹ̀ ń sọ níbi ojú orí kábíyèsí kí n tún lọ rí tọrọ àforíjì ní lórí ojú orí kábíyèsí tẹ́ bá ní ọ̀rọ̀ tí mo sọ kan ó bá kábíyèsí wí. lọ́rọ̀ ìdàgbàsókè ìlú ni mo sọ ń gbà náà bá ò rí wọ́n lè bu ni mo tọrọ àforíjì rẹ̀ ẹ̀bẹ̀ gbogbo àwọn tá a jọ kó lọ ń bẹ yìí tí ẹ mọ̀ páwọn ọlọ́tẹ̀ ni mọ́jọ́rin gbà náà nígbà náà Ọlọ́run tí ì fi wọ́n hàn mí ṣé báwọn náà ń pláàni tiwọn èmi ò sì mọ̀ tán plan èmi kàn rí wọn bí ọ̀rẹ́ ni ṣé mi ò I don't see anybody so ìyẹn tún mímí tún láìkí wọn díẹ̀ pé àwọn ọ̀tẹ̀ fẹ́ káàrin mi pẹ̀lú àwọn ẹbí mi ó bàjẹ́ ní kíní kankan kà sókò nìkan tán plan àṣìpọ̀ mọ́ pẹ̀lú wọn àdìsí níjọ ṣepọ̀ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run táfìjọ wọlé Ọlọ́run lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ìjọ tọ́lọ́run bá ti fi alábòsí hàn èmi báyìí kí ló kù mi ò mọ̀rọ̀ pa fún yàn mi ò lè tanra mi jẹ I don't do it. wọ́n wá ṣe nígbà náà mọ̀ sí mú bọ́dà náà kán mọ́ bínú ẹgbẹ́ mi lọ sójú orí kábíyèsí kí n tún lọ tọrọ àforíjì ọ̀rọ̀ ti parí náà ni kò ṣe lẹ́yìn ìyẹn náà ṣẹ̀ṣẹ̀ ń pàdé mi lọ́nà tán lẹ̀ mi ló kọ́ ọ̀rọ̀ mo láwọn voice note tèmi pẹ̀lú mi nínú yín jọ ṣe fa ẹ mọ́ sọ̀rọ̀ ọmọ Yunus àti lọ wọ́n ti parí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti ṣe kíní nísìnyí wọ́n ti parí ọ̀rọ̀ rẹ̀ kódà àṣẹṣẹ sọ̀rọ̀ tán pẹ̀lú commissioner ni kódà àṣẹṣẹ pẹ̀lú kíní lóríṣiríṣi àti bá Mọ̀nsúrù sọ̀rọ̀ Mọ̀nsúrù láàjà mọ́ àṣẹṣe mi tí wọ́n pẹ̀lú Mọ̀nsúrù ké sísìn ìrọ̀wọ́ ẹnì kankan lára rẹ̀ mi ò sì kúkú lọ rèé bá kankan nínú yín pé dákun ẹnì sún nílẹ̀ Alhaji Mọ̀nsúrù ẹ lọ bá mi bẹ̀bẹ̀ abálájí Mọ̀nsúrù kúkú ń bẹ láyé sí wọ́n sọ fún yín pé nìkan wá kalẹ̀kùn ilé àwọn rí níjọ́ kan wípé lórúkọ Zubairu Muhammed Taofeek àjọ sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ wá ló ń jẹ̀ka ọ̀rọ̀ tó sọ yìí olóníkùn wọn wá bẹ̀yìn ló kí wọ́n á bẹ̀yìn fún ẹ lọ béèrè wò torí tí mo sọ dá mi lójú ó dá mi lójú débi pé débi hín ni wọ́n kàn sọ pé ní tó ṣẹlẹ̀ níjọ́sí o mistakenly ni àṣetán láti gba fẹ́ gbẹ́jọ́ kó ń kọ́ọ̀tù mistakenly la fi gbẹ́jọ́ kó ń kọ́ọ̀tù kán lọ rẹ̀ reverse ẹ̀ orí ẹsẹ̀ mi ni mo wà ìbájọ́ pàdé kọ́ọ̀tù pẹ̀lú wọn ní ṣé wọ́n sọ fún pé mo kọ letter of apology sẹ́nìkan ni àbí ẹ̀yin kọmitì olórí burúkú tẹ̀ ń pera yín dá lọ́jọ́ wọ́n ń gbà náà olórí burúkú yín tẹ̀ ń sọ pé mo lọ rí yanjú ọ̀rọ̀ mi ò jẹ́ kẹ́ ẹ mọ̀ olórí burúkú yín bí gbogbo ojú kòkòrò tẹ̀ ń ṣe ń gbà náà pé kẹ́ ẹ lọ ẹ lọ rí gba sitting allowance ni ẹ tún lè rán rí mọ́ sọ fàlájì Mọ̀nsúrù pé àwa la lọ rí bá lọ́ba ní kásọ̀rọ̀ ló fi jẹ́ kọ́ wá ilẹ̀ ń bá kálẹ̀ káàkiri nígbà tí bẹ́ẹ̀ ò ti wá báyìí mo tún ti dọ̀tá yín torí pé mi pẹ̀lú àwọn lọ́ọ̀yà lájọ jókòó lájọ sọ̀rọ̀ mo tún fi dọ̀tá yín wọn ni ó ti lọ́ọ́rẹ́ gbowó ní nígbà tó gbogbo ẹni tẹ́ bá ti lọ báyìí ọ̀rọ̀ owó náà ni mo bá kálẹ̀ káàkiri ẹ wá lẹ́wọ̀n torí rẹ̀ pẹ̀lú ọjọ́ orí yẹn tún lè gbìjà ara yín mọ́ ẹ̀wọ̀n òkè sẹ́tẹ̀ bá lọ rí fẹjọ́ rẹ̀ sùn bàbá rẹ̀ ní ìsìn bàbá rẹ̀ wọ́n fọ́ọ̀sẹ̀ láti gbé kófin kan I am 67 I'm going to be 67 by 1st June mo ti kọjá tí wọ́n sọ pé wọ́n di mo ti kọjá tí wọ́n pé wọ́n múlẹ̀ I'm above that. Tí ẹ bá ṣe pé ń bá ń ṣiṣẹ́ fáwọn tọ̀nù kí ló mú yín lọ rí fẹjọ́ mi sùn bàbá mi kí ló mú yín láwọn ọmọ yín kàn máa bú mi tọ́ba ìjà burú náà jẹ́ sí yín kí ló mú yín tán fi ń bú mi ṣé mo fún wọn lésì ṣé mo wá sí online báyìí pé lágbájá táwọn ló bú mi rí tí wọ́n sì ń bú mi tán lẹ̀mí ló kọ́ ọ̀rọ̀ tí gbogbo aburú tí wọ́n ń ṣe pẹ̀lú ìlú gbogbo ẹ̀ wọnú ẹgbẹ́ yìí tó ń ṣe gbogbo ẹ̀ pátápátá báyìí lọ́wọ́ mi
àmọ́ kọ́mọ́ dàbẹ́ ni pé wọ́n ní èmi ni mò ń dá wàhálà wọn lẹ̀. Nígbà tọ́rọ̀ wàhálà eégún lé lọ́ba níkà fi ṣẹlẹ̀ mélòó nínú yín ló lè jáde? Ẹ fi hàn mí kẹ́ mú fídíò kan jáde tẹ́ fi defend eégún lé lọ́ba níkà. Mi ò kí ń ṣe léégún bọ́tò pé inú lé lọ́ba níkà ló ti wá wọ́n ti gbé. Ṣé Kábísáró ò gbé wípé mi ni mo gbé eégún? Àwọn lọ́ba níkà tó lọ dàlúrú ẹ wá ṣe kíní kan. Tẹ́rì defend, I am the one and the only tí mo defend ẹ̀ tún wá ṣe tán ẹ̀ tún wá jọ pé mi náà lẹ́ tó fẹ́ bẹ́ẹ̀ tó lọ́ fẹ́ lọ rí mọ́ bà mí jẹ́ lọ́dọ̀ bàbá tó bí mi alálẹ̀ ìlú ọ̀dà láàrin mi pẹ̀lú yín. Mi ò béèrè káàdì lọ́wọ́ yín, mi ò béèrè anything lọ́wọ́ ẹ̀ sì béèrè lọ́wọ́ mi, mi ò fún yín ò fún mi. Ẹ lọ dé rédíò ẹ lọ rí blackmail mi. Ẹ ṣe mítìnì ọlọ́mọlẹ́ ẹ lọ rí gbéra ẹ lọ rí pé Àmọ̀tẹ́kùn lọ wá sí ló ṣe fídíò ẹ ti gbàgbé ni. Tẹ́ ẹ condemn nígbà tí mi ò ṣe condemn ńkọ́. Ẹ tún ṣe títí tí wọ́n tún lọ rí ṣe tán lọ rí ṣe pẹ̀lú bàbá mi nínú ilé still kò ṣeé ṣe. Ẹ tún ṣe ó tún kó mẹ́ tún gbé bàbá mi ẹ tún ti ṣe ìmọ̀ sí gbogbo irú yín náà ni tó fi gbé bàbá mi lọ sí mọ́sálásí. Ìmọ̀ sí irú yín náà ni tó fi gbé bàbá mi lọ sí mọ́sálásí. Ibo ló já sí? So ṣé stage ilẹ̀ wa rò pé kẹ́ ẹ lọ rí máa fẹjọ́ mi sùn ní òun mi ká ẹsẹ̀ kúrò lórí nǹkan tó wà nílẹ̀? Kò lè ṣẹlẹ̀. Kò lè ṣẹlẹ̀. Èmi o bó bá wù yín kẹ́ mọ ọjọ́ kálẹ̀ káàkiri mi ò ní dáyé lóhùn bẹ́ẹ̀ ni pé mi ò mọ kankan ni o. Àmọ́ mo fẹ́ kẹ́ lọ rí mọ́ retí pé kí mọ́mọ́ yín náà ni problem yìí. Bá ṣe jọ mọ́ra lọ́ọ̀kan bẹ́ẹ̀ sì jọ sọ̀ nǹkan mọ́ bẹ́ẹ̀. Àmọ́jọ́ tó ń bá fi lè dẹ́ mọ̀ pé lágbájá báyìí ni. Jó ń wájú mi kó pé mi náà lọ ìfẹjọ́ rẹ̀ sùn bàbá rẹ̀. Jó ìjẹ́ kí n fi lọ rí ṣe ni. Mo ti gbọ́ mọ́ ò lè rojọ́ jìnnà. Màá wá lè lọ sọ́dọ̀ bàbá wa Kábíyèsí àbí bàbá wa Ààrẹ Àgùn. Ẹ bá mi sọ fáwọn olóyè yín yòókù lágbájá bá ẹ bá mi ránṣẹ́ sí. Kí lẹ́ṣẹ̀ mi kí ló ní mo ṣe? Ṣé mo bú òun? Ìyá tó bí àwọn àbúrò rẹ̀ àwọn ẹ̀gbọ́n àbínú ìdílé yùn. Kẹ́ ẹ má bàa sọ pé mo fẹ́ bà ìdílé jẹ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni pé mo mọ̀ ni mo sọ fún yín pé èmi ni mo jáde o. Kán lè bá àmọ́ ibi tí wọ́n bá wá mi sí ni o ọmọ inú ilé lọ́ba níkà ni mi lọ́ba níkà kọ́ ló rán mi níṣẹ́ o. I made that known to everybody. And today, alhamdulillah, the controversial man on the issue of Ògbómọ̀ṣọ́ who attached himself to the palace of the Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land lórí controversy ilé Ayélára mọ́kíní is Zubairu Muhammad Taofeek. Go and check your Google. Ẹ lọ rẹ Google rẹ kẹ́ pé who is Lọ́ba Níkà. Kódà yóò tún gbé wá fún yín ní pé Alhaji Zubairu Lọ́ba Níkà. Go and check your Google. Ẹ̀yin rádaràda. Ó ń bá wa lórúkọ jẹ́ ni o ṣe ti ní history débẹ̀. History Lọ́ba Níkà bàbá tó yíba tó bàbá mi lọ sọ Lọ́ba Níkà. Èmi ò sì lè jẹ́ kó bàjẹ́. Ẹ̀yin tẹ́ fẹ́ kó bàjẹ́ náà lẹ́ ń sọ fún Kábíyèsí pé Kábíyèsí o tẹ́sì torí ṣe Yunusa ṣéwù tó jọba lọ ṣéwù tó jọba lọ ṣéwù. Àbí ẹ sì wá sáàfin wọ́n sì fún yẹn gba ìjẹkújẹ lẹ́ ń jẹ. Mi ò withdraw ọ̀rọ̀ tí mo sọ òun ní nínú gbogbo ebe ni tẹ́mi tí mo rí ni mo rí. Àwọn tó dúró tì rí ni mo gbọ́hùn. Nínú ọ̀rọ̀ nínú ìwà tí ó ṣe sọ fún gbogbo wa níbí. Ẹjá ṣe báyìí ẹjá rìn báyìí nínú ọ̀rọ̀ báyìí tàjọ sọ pẹ̀lú gbogbo wọn. Ní ti dáadáa nínú ọ̀rọ̀. Ẹ wá ń tó ẹni fẹjọ́ mi sùn kálẹ̀ káàkiri. Ẹ mọ̀ tọkùnrin o. I say you people are disgrace or lie. You are all disgrace. Ẹ ò tọkùnrin ẹ ò lè fèsì mi ni. Ebi nọ́mbà mi wà lórí fídíò mi ẹ pè mí ẹ pé èmi ni lágbájá but kíní kan mo fẹ́ sọ fún àtẹ̀yìn àti anybody tó bá fẹ́ pè mí fóònù mi ti wà ní automatic record o. Fóònù mi ti wà ní automatic record torí irú yín náà ni. Ó dẹ̀ ìyàwó mi gan bó bá pè mí automatic record lọ́wọ́ tó bá sọ́tàn ní wọ́n bá rí pé àkàn delete ẹ̀. Ọ̀rọ̀ tá a bá jọ sọ kò lè ṣe kọ́mọ́ ẹ̀ láàrin ọkùnrin àti obìnrin tó bá sọ tó bá ti nú bí mi mo lè send ẹ̀ sí pé sọ rántí ọ̀rọ̀ tó sọ yìí. Màá send ẹ̀ sí ní so ti gbọ́rọ̀ tó sọ yìí. Báwo ló ṣe rí? Ẹ̀rọ náà mọ̀ bínú. Ẹ̀yin náà burú ẹ̀ sì tún record mi. Yes, mo record ẹ̀. In tó ń ṣe mí bọ̀ ni. I only see myself. So don't even call me. Má wá wò pé jẹ́ kí n chance ẹ̀ WhatsApp ni màá fi pé mo ní second phone ẹsẹ̀kẹsẹ̀ màá mọ̀ record ẹ̀.
So for all the police and all security agencies everywhere, anybody calling Lobanika anywhere, any day is being recorded automatically. It's better you don't call me. So n tẹ́ bá bá mi sọ is recorded. Àfijọ́ lórí mo sanwó ajú kábíyèsí. Yìí sì nǹkan bójúbójú mọ́. The last but not the least ní ọ̀rọ̀ tí mo ń bá bọ̀. Ọ̀rọ̀ àwọn tí wọ́n gbé ẹjọ́ parapọ̀ yìí kúrò ní court. Àwọn náà mọ̀ tán rí àìlẹ́mìí rẹ̀ àìlọ́kàn rẹ̀. Wọ́n máa pò ó, wọ́n padà fẹ̀yìn múlẹ̀ ní torí ẹni tó pẹjọ́ gbọ́dọ̀ wọnú court. Àwọn ò dẹ̀ fẹ́ wọ court. Wàhálà tí wọ́n nìyẹn. As of the time tó fi ń ṣe fídíò yìí, tó bá jẹ́ pé bó ṣe rí ni, ó yẹ kó jẹ́ pé court ní làwọn èèyàn wà lónìí lórí ọ̀rọ̀ ẹjọ́ tí Yunusa pé ìlú àti kábíyèsí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní lọ́yà wọn take permission. Àìpé wọ́n ní àwọn lọ́yà excuse me. Wọ́n ní as alleged wípé àwọn adájọ́ wọ́n ní conference kan tó fẹ́ ṣe. Wọ́n ò ráyè as alleged. Lọ́yà wọn sì tún sọ pé February 4 òun ní kéèsì kàbí nǹkan kan l'Abuja as alleged. In tí ò fi lè wáyé nìyẹn. Òní wọ́n ẹ̀sẹ̀ lórí gbà wọ́n déètì mi. Pé subsequently a sọ jáde fún gbogbo ayé, but kí ló lè mú tán fi lè máa ṣe bí wọ́n ti ṣe ń ṣe yìí. Ẹ jẹ́ ká gbà wípé lapses kò lè ṣe kó má wáyé. Èyí lálákọ̀ọ́kọ́ yẹ jẹ́ ká jọ gbà wípé ó wáyé nítorí pé wọ́n ní àwọn adájọ́ náà ní conference náà fẹ́ ṣe. A sì ti mọ̀ wípé February lọ́yà tó ti gbàyè wọ́n lè ṣe é ṣe pẹ́jọ́ tó wọ́n gbà lónìí ní ìsìnká tó lọ rí gba déètì inú àwẹ̀. Mùsùlùmí náà ni adájọ́ wa, ó sì lè ṣe é ṣe kó pòun náà tún lọ múra nú àwẹ̀. Kò sí tí ò lè ṣẹlẹ̀. Mò ń bọ̀ wọ Ọlọ́run ọba ní kò yá lógún ọdún. Àwọn tán pẹjọ́ lọ́jọ́ tó bá sú wọn, wọ́n pa ní ẹjọ́ náà. Tó ìjọ tán bá gbẹ́jọ́ náà kó ń kóòtù, ìjọ náà ní kóòtù, ìjọ náà ní kéèsì parí. Ìjọ tán bá ti láwọn òṣẹjọ́ mọ́, àwa gangan lè fọwọ́ ara wa ṣèdájọ́ lọ́wọ́ wa nínú ilé. Nígbà táwọn ọmọ ẹni tán ní inú mọ́sálásí orí nǹkan wọn gbà, tí wọ́n sì sojo, tí wọ́n ń bẹ̀rù, tí wọ́n wá rẹ̀ tán lè gbógun rẹ̀ ti mọ́ àfẹni tí wọ́n bá wọn jìjàǹgbara wípé ẹ̀tọ́ bàbá yín kó má lọ síbòmíì. Wọ́n wá fẹ́ mú lọ́ta. Èkó dàmí láàmú o, èmi mọ̀ pé àwọn náà mọṣẹ́ tí wọ́n ń ṣe náà. Ọlọ́run bá nìkan ló yé, kò lè yé mi. Àmọ́ wípé ẹkún kábíyèsí lọ́wọ́ problem tí yín nìyẹn. Ìyẹn kò dá kábíyèsí dúró. Rárá, kò dá dúró. Gbogbo ọ̀nà ìbàjẹ́ tẹ́ bá sì rò pé ẹ bá fẹ́ ṣe tí ń jáde lómì tí ń jáde látara àwọn ọ̀sọ̀ǹgbé inú ààfin àti omi nínú àwọn tán rán níṣẹ́ sí kábíyèsí. Kábíyèsí àríyàwó rẹ̀ ni, a ò ṣe kínní ni, sáàfin lè wà kọ́mọ́sọ́bìn tẹ́ ń bá gbogbo nọ́sẹ̀nsì kálẹ̀ káàkiri. Bọ́ bá ṣe wọ lọ́lá ló ṣe fẹ́ lu ọlá rẹ̀, bó ṣe wu Gandhi ló ṣe ń lu ayé ẹ̀. Kódà tó ń pẹ̀lú ìyàwó rẹ̀ ọba àti ẹ̀ tíjọ kọra wọn. Ayé la ti rí Ọọ̀ni of Ifẹ̀ ó wọ́ọ̀sì jù yìí lọ. Ó sì fẹ́ tí gbogbo àwọn èèyàn sọ pé gbóngbà tó dórí oyè bá obìnrin nìkan ní nǹkan kó kálẹ̀ káàkiri. You can't change anything. Wọ́n máa fi sọlá ni. Gbówù yìí kẹ́ purọ́ pé kábíyèsí pẹ̀lú ìyàwó rẹ̀ sí máa it's not new thing. Lọ́dọ̀ wa l'Áfíríkà lọ́jọ́ nǹkan tó it's not new thing láti pé ẹsẹ̀ mi ò ti kọ́ obìnrin rí ni. Sóbìnrin ò ti kó lọ́dọ̀ mi rí. Ṣé mi ò sáyé mi ni? Oníkàásì tí máa rí tọkùnrin wọn fẹ́ débi gíga tí ìyàwó rẹ̀ ọmọ sáré pé kò gbọdọ̀ débẹ̀. Ẹ tún lọ rí chẹ́kẹ̀ wò. Oníkà tí máa rí pé ẹlòmíì gan yóò fẹ́ jọba. Ipò ọba ní ń lọ yìí. Tí ìyàwó rẹ̀ ó sì mọ sáré pé kọ́mọ̀dọ̀ba.
tóun náà sì tún gbé àwọn yóò tún gbé àwọn ogun àwọn àfáà babaláwo àti nǹkan kan pọ́gbó wọn ò gbọ́dọ̀ jọba. Òun lọ́mọ nǹkan tó ń rí tó fi lóun fẹ́ kọ́kọ́ wọn jọba. Tọ́kọ bá jọba yóò pè lólórí. Tó bá yẹ kó níyàwó méjì mẹ́ta ni ó lè jẹ́ pé òun ni wọ́n sì ń kẹ́ lọ́wọ́ kọ́mọ bẹ̀rù pé tó bá débi ọkọ ò tó fẹ́ púpọ̀ àbóhun ti ń gbó lọ ẹlòmíì ni wọ́n fi ṣe olórí láàfin ó fi torí rẹ̀ kó pàwọn ọgbà ẹ jẹ́ káwọn ọjọ́ máa sọ láwọn lẹ́yìn ó wù nù ayé la bá ká fẹ́ rẹ̀ ni ká kọrẹ́ nílẹ̀ kò jẹ́ tuntun ayé la bá kéèyàn máa sáré pé òun fẹ́ kó dáa fóun kíyàwó sì máa fà ṣubú ńgbà tó lọ́wọ́ bá ṣe tán láti fà ṣubú ńkọ́ tonítàn báyìí ti mọ nǹkan tó lọ yìí remain focus ń bá gbèsè ayé ara rẹ̀ lọ nìyẹn jìókù wàhálà tiẹ̀ nìyẹn. Ẹ̀hàn kó bá wù ní kó móbìn rẹ̀ lọ sáàfin tó bá wù kó mọ́ lóbìn láàfin tó bá wù yín ní kẹ́ lọ rè fi ọ̀ní ọ̀fífẹ́ ṣé obìn mélòó ló ń di kiri ìyàwó mélòó ló sì ní. Èmi fi ń ṣọlá ni you can't do anything ẹni tí èso ọba gan ó dẹ̀ mọ̀ọ́mọ́ ó dẹ̀ fáwọn ìyàwó 19 níjọ́ kan ṣoṣo ó ti fẹ́ wọn ti gbogbo wọn ti bí wọ́n dẹ̀ lóun fẹ́ ṣe ó dẹ̀ ṣe ceremony rẹ̀ aṣọ́rú kan náà expensive one 5 bedroom àbí 3 bedroom I cannot really tell but pípọ́ ṣèyàwó yẹn yes I'm sure pípọ́ fún wọn nílé yẹn I'm sure but flat wo ni 3 ni àbí 4 bedroom àbí 5 bedroom ló fún ẹnì kọ̀ọ̀kan wọn tí wọ́n ń gbé. Ibi tó ní owó rẹ̀ sí nìyẹn ibi tó dẹ̀wù tó dẹ̀ ń lo ọlá rẹ̀ sí nìyẹn ẹ wá nǹkan míì tẹ́ bá fẹ́ fi bara yín jẹ́ kábíyèsí lóbìn lọ́dọ̀ kò lóbìn lọ́dọ̀ tẹ́ ń bá kálẹ̀ káàkiri propaganda orí burúkú ni tí ó pa yín dànù nu ìyàwó rẹ̀ wà lọ́dọ̀ rẹ̀ ọkàn yín ìyàwó rẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ ọkàn yín that is his own life. Ṣé àpèrè Ògbómọ̀ṣọ́ sọ pé dandan tó bá ti obìnrin gbọ́dọ̀ máa bọ́ ọ̀sùn kọ́ mọ́ bọ́ jí ni àbí òtún ni tuntun tẹ́ tún gbé kálẹ̀ káàkiri mo ti sọ fún yín pé tẹ́ bá ti gbé step kan lọ́ba ní kàtí mọ́ 20 lórí rẹ̀ síwájú wọ́n bá ṣe báyìí mo máa kàn wò yín níran ni ẹnì kan sì lè dig into another person's affair tí yín náà ń bẹ lára yín ara tí yín ni ọ̀gbá tí yín náà ń bẹ lára yín tí ó pé táyé bá gbọ́ báyìí wọ́n lanu ni tó bá jẹ́ pé yìí ò láfẹ́ mọ́ bá kálẹ̀ káàkiri ọba wù kábíyèsí lọ́la ní ìjọba fẹ́ fẹ́yàwó méjì mẹ́ta ní ìsìn nobody stop ìyàwó tó wà ní ọ̀sọ́kùn stop wọn náà sọ fún yín pé ìyàwó tó wà ní ìlú stop kábíyèsí láti pé kọ́ wọ́n fẹ́ mi ni she can't do it torí wọ́n ti mọ̀ pé pò tán wà ní ìsìn ti yàtọ̀ sí tẹ́lẹ̀ she can't even try it wọ́n lè fẹ́ méjì wọ́n lè fẹ́ mẹ́ta kò sí tí wọ́n lè ṣe rárá pé tó bá ṣe pélé Haúsá ni wọ́n ti bù wọ́n lọ́mọ tó bá ṣe pélé Haúsá ni tó ti bù wọ́n lágbájá mo fún ẹ lọ́mọ yìí mo bù ẹ kọmọ jẹ́ ìyàwó fún ẹ kí náà fẹ́ ṣe wọ́n àlárí mọ́lẹ̀ wọn kù ní can't do anything ìjẹ́gbà kìí ṣe fún ẹni tó bá jọba so gbogbo propaganda tẹ́ ń gbé kálẹ̀ káàkiri tẹ́ ń gbá wọn kan lábẹ́nú pé kán lọ rí mọ́ sọ̀rọ̀ táwọn kan lọ rí jáde tán lọ rí ṣe àwọn documentary orí bọ́ tán lọ rí ṣe àwọn write up oṣù kan the imperial majesty without a woman kìíní kan his royal majesty with his queen nǹkan kan ìgbà tí mo tó rí ni mo tó sọ̀rọ̀ lé lórí o ẹ má sọ pọ́rọ̀ tó ti pẹ́ ní ìgbà tèmi tó rí ni mo tó ń sọ̀rọ̀ lé lórí ìgbà tèmi tó rí ni mo tó sọ̀rọ̀ lé lórí nìyẹn o tọ́ba wá yẹ pé ẹ̀ bá sọ mọ́ ní ìṣẹ́ àmọ́ sọ mọ́ àwọn táwọn pẹ̀ bá ti ń sọ bọ̀ tẹ́lẹ̀ ẹ̀ bá tó shut that bloody fucking mouth of yours kábíyèsí ìgbà tó bá wù ló lè ṣe he own that throne tó bá wọn lè fẹ́ mẹ́ta wọn lè fẹ́ mẹ́rin ìyàwó tó sì wà nílé o lè pé kọ́ mọ́ ṣe bẹ́ẹ̀ tí ò bá sì sí nílé it is on our own o lè pé kábíyèsí lè ṣe nǹkan tó fẹ́ ṣe ní ìsìn tó bá dẹ̀ wà nílé you are welcome ìyáálé gbogbo wọn ni kábíyèsí ti mọ choose tó wù láti pé kọ́ mọ mú jáde yes it's life ẹ jáyé orí yín lókùn bàtọ́ pé torí ọlọ́ọ̀lẹ́ mi ṣe kẹtẹ́ ṣe tí pé ẹ̀ ń fi ojú ayé fi ṣe mélòó nínú àwọn ẹlòmíì tó yẹ pé ìyàwó wọn láàfin ní ọmọ ìyàwó àwọn olóyè wọn ní wọn tẹ̀ mọ́lẹ̀ bàgbọ́ ẹgbẹ́ mo gbẹ́sẹ̀ lé as alleged ní ìgboro Èkó ń bí yìí as of the time tí right or wrong gẹ́gẹ́ bá ti ṣe gbọ́ my late brother-in-law sọ story yẹn fún mi ó dẹ̀ fi sínú Èkó dáadáa torí family ìyàwó mi wọ́n tàn pẹ̀lú àwọn olùwà ọba àná tó kú nígbà tí ó fi jáde láyé ó fi ọmọ oṣù 6 lẹ̀ sáyé you know what that means a couple tó wá sáàbù ní kábíyèsí náà ọba Èkó ló ń gbẹ́sẹ̀ lé according to
a reliable source. Ọmọbìnrin yẹn serve ó padà serve Fashola for the whole tenure that is the 2 tenure tí Fashola ṣe lẹ́kọ̀ọ́. It's live. So tó bá wù kábíyèsí ní ìsìn kéèyàn ní intimacy kó máa kó intimacy dàbí long life ní bàbá ẹfẹ́ ń tẹ́ fẹ́ mọ́ra wọn kẹ́mi ó tún fi gùn ẹ máa yọ̀ǹgì sí ni. Wọ́n gbogbo ni mo já sí yìí ìgbà tí mo rí ni ó kàn mo rí fọ́ mi pé ṣé gbogbo tẹ́tù fẹ́ mọ sọ ni ẹ̀ ń dà lúrú wọn sọ pé ń tẹ́ ń ṣe ọ̀dà ẹ̀ wọ́n lọ rí bá pé ìyàwó rẹ̀ wà ní ìyàwó rẹ̀ is that the issue? No, it's never an issue. Ìyá ni ó kàn túnú léṣe. Wọ́n ti dán ti dìyà gbogbo ayé when anybody can come in, that is it. So gbogbo ẹni tẹ́ ń sọ gbogbo tẹ́ ń sọ nípa Lọ́baníkà face me ọ̀kẹ́ lọ fẹjọ́ mi sùn ibi tẹ́gbẹ́ tí lọ rí fẹjọ́ mi sùn nìyẹn o. Bàbá mi is gone. Nǹkan ọ̀rọ̀ sí wọn lẹ́nu is already gone. Orí náà wọn ò sì ní strength láti pé wọ́n jáde meeting wọn lè fẹ́ máa ṣe pẹ̀lú wọn mọ́. But current affairs àwọn tó kù ń bàbá fún wa nìyẹn láàfin àtọ́ba ìlú. Ẹ lọ fẹjọ́ mi sùn níbẹ̀ ẹ wá máa bọ̀ Lọ́baníkà dẹ̀ burú ń tiẹ̀ má bá tí wọ́n bá ẹ̀ máa pa àwọn ọmọ tó mọ̀ rìkọ́ọ̀dì wa ni. Ayé ti kó láyé tẹ́ mọ parọ́ ṣìkálẹ̀ káàkiri bá ń gbàtà dé bẹ́ẹ̀ báyìí Lọ́baníkà kan gbọ́n jìnnìjìnnì kódà ń gbà wọ́n ń bi léèrè ọ̀rọ̀ kó lè sọ̀rọ̀. Ọlọ́run ní ṣe tèmi bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ báyìí wọ́n sáré kó jẹ́ ní ẹ̀rí tàbí inú mọ́ bó ṣe sọ̀rọ̀ báyìí lọ nkọ́rọ̀ mi jẹ́ o àwọn ọ̀rọ̀ tí mo sọ sẹ́yìn mi ò kó jẹ́ mi ò anywhere anytime any day mo sì ní proof lé lórí àtàwọn tó wá bá mi nílé tájọ sọ̀rọ̀ pẹ̀lú wọn tó jẹ́ pé nǹkan míì ni wọ́n ṣe mo ní proof. I remain resolute lórí nǹkan tó wà náà I remain firm lórí tí mo sọ lórí gbogbo yín. Ẹ pa ọ́ pọ̀ pẹ̀lú kábíyèsí kí dáadọ́ bẹ́kọ́ kí dáadọ́ sọ̀kalẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́. Ẹ mọ́ kàn mọ́ jọ́ ọmọ ọba káàkiri inú ìgboro lásán. A mọ àwọn tó jọ́ ọmọ ọba tó yẹ pé nígbà tí kábíyèsí ó fi dé kí kábíyèsí ó tó dé wàláhì gbogbo ẹnu mo fi sọ. Ntí balẹ̀ Bọ́láńtà tó ṣe Mọ́gàjí Bọ́láńtà in tó ṣe wàláhì tàláhì sọ́nà bí láìlẹ̀sí ìlàwà wàláhì tàláhì. Kàfẹ́ fọ́ọ̀sì mi sọ́rí ìwọ̀n bá tí wọ́n fẹ́ sọ yìí ni pé wàláhì tàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ò lè ṣe. Ẹ dákun wá láàfíà fún mi ẹ dákun wá láàfíà fún mi ọba tí ń bọ̀ ẹ má jẹ́ ká ní problem ẹ má jẹ́ ká ṣe kíni ẹ má jẹ́ ká ní Lọ́baníkà fídíò ọ̀rọ̀ tẹ́ sọ láàárọ̀ ìtòbí nǹkan kan wọ́n rán yẹn sí mi I don't know him. Ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákun kábíyèsí ti fẹ́ dé kábíyèsí bá ti dé tán gbogbo eré táwọn ìgbàdá àwọn kábíyèsí aláṣọ kan ní wọn sàdéhùn pẹ̀lẹ́ nìkan gbogbo ọ̀rọ̀ tẹ́yìn pẹ̀lú gbogbo wọn jọ sọ nípa náà nìyẹn tí kábíyèsí bá dé á sọ̀rọ̀ nípa rẹ̀ kò ní rí bẹ́ẹ̀ yóò ṣe yóò wọlé ìgbà tó dé lẹ́ngbà tí wọn ò kún wọn lọ́wọ́ ńkọ́ a very young man the next thing he will do is to fall in and kó nǹkan táwọn tó já síwájú fẹ́ ṣe ẹ wá ṣe wọn fi gbá mọ́sálà sí kò lọ́wọ́ yín inú sáwọn fi ń ṣogi kálẹ̀ káàkiri ẹ wá ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe ẹ wá ní Lọ́baníkà lè fẹ́ parí rẹ̀ ẹ wo ìlú ọ̀dà láàrin mi pẹ̀lú yín àbátá tẹ́ mọ́ wù lójoojúmọ́ yẹn yóò dá láàrin mi pẹ̀lú tó wá kí wọ́n bá fi sọ aburú lé yín lórí ìntẹ́yìn náà báyìí ṣe lórí kábíyèsí kó mọ bá yín ìntẹ́ bá sọ lórí kábíyèsí kó mọ bá yín tí mi náà bá sọ lé yín lórí kó mọ bá mi tí mo bá sọ lórí kábíyèsí kó mọ bá mi mi ò bú yín ẹ̀tọ́ ìlú làwọn tó ń sọ fún yín pé nǹkan tó jẹ́tọ́ yín ni kò yẹ kẹ́ ẹ lọ rí forí pamọ́ ẹni téèyàn bá ń torí rẹ̀ ẹ jà kí kásọ̀ dání ibi tí mò ń lọ nìyẹn mò ń retí pípé o lọ́mọdé wa jẹ́ bá sọ ẹ bá wá rí pé àwọn lọ́balọ́ba ìlú àwọn olóyè ìlú tó bá rí pé ẹnu wọn ká yín láti lè bá wọn lè bá yín sọ̀rọ̀ wájú ìjọba náà lè fẹ́ lọ fóònù nọ́mbà mi wà níbẹ̀ yẹn ẹ lè fún lọ́ọ̀yà yín kó pe nọ́mbà yẹn kó pe ta ni lọ́ọ̀yà mi máa fún nọ́mbà lọ́ọ̀yà mi ẹjọ́ tó bá fẹ́ pè yóò sẹ́ndì ìwé yẹn sọ́dọ̀ rẹ̀ so lọ́ọ̀yà ọmọ retí yóò fún reply tí ó bá wá tẹ́yìn lọ́rùn àwọn àjọlọ̀ rí pàdé ní kóòtù kúkú bá yín dulẹ̀ bàbá tó bí bàbá wa ti pìlọ̀ fún wa fi wọ́n lẹ̀ o nípa ọ̀rọ̀ lẹ́nu tó bá wù wọ́n tó máa fẹ́ filẹ̀ ṣe ní o tó yẹ tó bá jẹ́ tọ́yìn tó bá kún ẹ má sọ̀rọ̀ tó yẹ pé bẹ́ẹ̀ bá dé ọ̀run ẹ give account ibi tẹ́ ẹ wọ̀n tẹ́ ta bẹ́ẹ̀ bá ṣe ń wọ̀n ẹ give account ẹ̀ lọ́pọ̀ ọlọ́run obìnrin léèrè ilẹ̀ yún èèlò lẹ gbà lọ́wọ́ òun tó fi di ń tẹ́ǹta so ẹ lọ fi sọ ara yín lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ìbáyín dupò ìbáyín dulẹ̀ ìbáyín fẹ́ bí ìyàwó mi
àwọn tọ́jọ́ mọ Ògbómọ̀ṣọ́ tí mo fẹ́ èyí náà lé wọn kó lé Ògbómọ̀ṣọ́ náà ló lé wọn kó lé ìyàwó àkọ́kọ́ Ògbómọ̀ṣọ́ náà ló lé wọn kó lé parapọ̀ ní o pẹ̀lú ọwà lọ́hùn kọ́kọ́ tí àti àwọ̀ ọjà kẹmọ́dò lè gbé tí ẹ bá ti ń lọ rí gbẹ́jọ́ lé wọn bá wọn lọ́wọ́ wọ́n gbé nǹkan mìí lẹ́yìn lọ́wọ́ wọ́n yọ́ dàrú àtúká Adófẹ́mi s'Ògbómọ̀ṣọ́ ẹtún mọ́rọ̀ Yunusa ẹ fi pín wá ń yà èyí tó jẹ́ alẹ́ tẹ́mi rẹ̀ jọ wà ní ìsìn kéṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ ọmọ Ìlọrin ní sẹ́tún lọ sí Ìlọrin kẹlọ rẹ̀ fọ́bẹ̀ ẹ̀ ẹ̀dì nǹkan yín mú náà ṣe ṣe dandan lábàá pé nǹkan tí ń dùn wá náà nù nkùkú ní lọ́ọ̀rẹ́ kalẹ̀kùn anybody ní Ọlọ́run ní jẹ́ kí n kalẹ̀kùn ọ̀tá láyé mi kí n wá lọ́ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀tá lórí kí wọ́n fẹ́ ní ti dáadáa no pẹ̀lú báyé ṣe fẹ̀ tó yìí nígbà tí mi ò bá láníyàn àbúrú I don't have anything bàbá wa àfáà ńlá ibẹ̀ rí wọn ọmọ náà fi ṣèyàwó still living more younger kábíyèsí mọ́ kẹfẹ́ kẹ́ wúrú bàbá kẹfẹ́ léyìn náà ṣe example ni o bàbá wa àfáà ńlá ọmọ lẹ́yìn tó fẹ́ o he is living more stronger sì wọ́n ti fẹ́ ìpá wọn tó wà ní fẹ́ pa wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pẹ̀ tẹ́lẹ̀ yìí ó tọ́jú bàbá ń bàbá ẹ má jẹ́ kí bàbá mi ó kú o ẹ̀mí mi nù èèyàn dàgbà kó tó fẹ́ ọmọ kékeré gan jẹ́ mọ́ dùn púpọ̀ jù torí ẹ̀kọ́ ọmọ kékeré ọmọ sáré pọ́kùnrin gbọ́dọ̀ sinmi débì kan yóò mọ wọ́ọ̀chì téèyàn ń jẹ Ọlọ́run gbàdúrà. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.